بسم الله الرحمن الرحيم. حصن المسلم من أذكار الكتاب والسنة. بسم الله الرحمن الرحيم. والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. وقال صلى الله عليه وسلم: مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الواحد القهار العزيز الغفار مكور الليل على النهار تذكرة لأولي القلوب والأبصار. وأشهد أن لا إله إلا الله البر الكريم الرؤوف الرحيم. وأشهد أن سيدنا محمدا عبده ورسوله وحبيبه وخليله الهادي إلى صراط مستقيم. صلوات الله وسلامه عليه وعلى سائر النبيين وآل كل وسائر الصالحين. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. أقني فون الله وباوا adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tí ń mú wa lọ tí mú wa bọ̀, ń dáàbò rẹ̀ bò wá nílé lọ àti mímọ̀ bọ̀. Ó ní a máa sùn ká tún máa láǹfààní àti máa jí sáyé. Tá bá rúurọ̀ ń fún wa láǹfààní àti rọ̀sán, ń tún fún wa láǹfààní àti rí àṣálẹ́ náà, ṣùgbọ́n kó máa rókì ń gbáyà wa pọ́jọ́ kan ń bọ̀ táà ní láǹfààní bẹ́ẹ̀ mọ́. Ọjọ́ kan ń bọ̀ tílẹ̀ ó ṣú bá wa láyé tí ò ní mọ́ bá wa. Bẹ́ẹ̀ lọ́jọ́ kan ń bọ̀ tílẹ̀ máa mọ́ bá wa láyé, àfáà tílẹ̀ ọjọ́ náà ò ní ṣú bá wa mọ́. Kọ́ máa rókì ń gbá àyà wa ní gbogbo ìgbà wípé à ń bẹ lónìí ni a lè mọ́ dọ̀la o. Nítorí náà ọmọ ìyá mi ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nú ayé, gàràgàrà rẹ̀ pọ̀. Ẹ ń bẹ là ń pè yín, ẹ bẹ̀rù Ọlọ́run. Ìyá, bàbá, àǹtí, bùrọ̀dá, àlùfáà, ìwọ náà alùfààfà náà, ìmáàmù àti lèmáàmù. Ẹ ń bẹ là ń pè yín, ẹ bẹ̀rù Ọlọ́run. Kọ́dà olówó àti tálákà, ọ̀gá ìlú gan, mínísítà lábẹ́ wọn. Ṣèbẹ́ ń bẹ là ń pè yín, ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹni lọ́pàá àtẹni ọlọ́pàá, ẹ ń bẹ là ń pè yín, ẹ bẹ̀rù Ọlọ́run. Bẹ̀bà ti sí níbẹ̀ mọ́, a ò pẹ̀lú mìíràn o. Bẹ̀yìn ọ̀bà ti sí ní ipò mọ́, ṣe bá ò pẹ̀lú mìíràn. Ẹ ń bẹ là ń pè yín, ká bẹ̀rù Ọlọ́run. Ọba mi wí, ọba wọ̀ náà wí. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó tún ní àkàlẹ̀ sójúlé iṣẹ́ wa Sunna TV Yorùbá lọ́jọ́ tòní, dédé àsìkò táwà yìí, orí àsìkò yòówù kẹ́ máa láǹfààní àti máa gbọ́ àbí máa wo àwòrán lọ́dọ̀ tí yín bẹ̀ lórílẹ̀-èdè yòówù tẹ́ wà láyé. Ẹ jẹ́ a jọ dúpẹ́ fọ́lọ́run tó ṣe bẹ́ẹ̀. Àwa láǹfààní máa wí, ẹ láǹfààní àti máa gbọ́. Ojú wòran yín Ọlọ́run ọ̀fọ́, ẹsẹ̀ tẹ́ fi ń rìn kò ní ọ̀rọ̀ la ilaha illallah. Ọwọ́ náà ẹ láǹfààní àti fi máa gbé nǹkan tó fi ń buta. Ẹ jẹ́ a jọ dúpẹ́ fọ́lọ́run. Lànà Muhammad fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ńgbà bá sùn tá a bá jí láyé ká fún Ọlọ́run lọ́pẹ́. Lẹ́yìn tí ó wí gbólóhùn alhamdulillahi alladhi ahyana ba'dama amatana wa ilayhi nushur. Bàbá wéyìn ni a tún lè wí mí náà. Èyí tó lọ báyìí, alhamdulillahi alladhi afani fi jasadi wa radda alayya ruhi wa adhina li bi dhikrihi. Gbogbo eléyìí látọ̀dọ̀ Ànábì Muhammad náà ni sallallahu alayhi wa sallam. Lẹ́yìn ọpẹ́, ẹjá jọ yòǹbó Ànábì Muhammad. Ọlọ́run ló pàṣẹ bẹ́ẹ̀. Ẹyẹ oko, abẹ́ran oko, ẹyẹ ojú sánmà, ẹja núbú, wọ́n mọ̀ pé nìkan bẹ tí ń jẹ́ Muhammad sallallahu alayhi wa sallam. Àwọn màláíkà ń ṣe sàlátù fún. Ọba mi ń ṣèkẹ́ṣèkẹ́ fánàbí, ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run látọ̀dọ̀ ọba mi fún ṣẹ́lá Muhammad. Ọba mi ò yé ṣe
ǹjẹ́ yìí náà ẹjẹ́ àjò Yorùbá ní Muhammad Ọlọ́run ṣìkẹ̀ṣìkẹ̀ fanabi Muhammad Rabbana ọba mi ta'ala jẹ́ ó kárí kó má yọ ẹnìkan lẹ̀ látàyé títí dé kíyámà ọba ń wí ṣìkẹ̀ṣìkẹ̀ fanabi Muhammad Rabbana ọba mi ta'ala jẹ́ ó kárí kó má yọ ẹnìkan lẹ̀ látàyé títí dé kíyámà. Ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fánàbí láfi máa ń pé bó ti ń kẹ́ Muhammad ni ó sì máa kẹ́ wá, bó ti ń kẹ́ Muhammad ni kó sì máa kẹ́ wá, àní bó ti ń kẹ́ Muhammad ni kó sì máa kẹ́ wá. Ọlọ́run bó ti ń kẹ́ Muhammad ni kó sì máa kẹ́ wá. àwa àgbà fún àwa tẹ̀lé Ànábì Muhammad, àwa àgbà fún àwa tẹ̀lé bàbá Fatimata, bó ti ń kẹ́ Muhammad ni kó sì máa kẹ́ wá. Mo kí wa ní gbogbo bí yóò tẹ́tí láǹfààní àti máa wo àwòrán lórí Sunna TV Yorùbá, yálà lórí tẹ́lì ni àbí lórí fóònù yín, nítorí pé tẹ́ bá lọ sórí YouTube Sunna TV Yorùbá ẹ bá wa ń bẹ̀. Mo kí wa lókù Islam, okù àdúrà, okù àlùbáríkà ní pé àlàáfíà Ọlọ́run, àánú Ọlọ́run, ajẹ́ ìjẹ́ tó ń rí rẹ̀ tí a mọ̀ ní àlùbáríkà, èyí ò ní bùkún kọ́ máa bá kó wá. Ọlọ́run ló mọ bó ti tètò ayé, yálà òwúrọ̀ lẹ́wà ni mo kí yín bẹ̀, ìyálẹ̀ta lẹ́wà ni mo kí yín, ọ̀sán lẹ́wà ni mo kí yín, ìrọ̀lẹ́ lẹ́wà ni mo kí yín, àṣálẹ́ lẹ́wà ni mo kí yín, alẹ́ gẹ́gẹ́ lẹ́wà ni mo kí yín, òru ọ̀gànjọ́ lẹ́wà ni mo kí yín, kùtù àyè ìdájí lẹ́wà mo kí yín. Bọ́lọ́hun ti tọ́ ayé rẹ̀ kalẹ̀ náà nù ni àwa má rídi ni a lè rídi rẹ̀ láyéláyé. Mo kí wa púpọ̀, ojú ẹ fi ń wò wá ò ní fọ́, ahọ́n táwa náà fi ń wí Ọlọ́run má jẹ́ kẹ́nu nìkan wọ́, má jẹ́ ká hàn náà ọlọ́, jẹ́ àmà láǹfààní àti máa wá bàbá ń wá àwakọ̀ Ọlọ́run ni ó, nítorí pé bíbẹ̀ wa kọ̀ lọ títí, ìjọ kan ń bẹ tí kù yẹ ó kó ń bẹ tí ní sí láyé mọ́, ìdẹni tí wọ́n mọ̀ pé ó ti ń lọ yọ padà wá rí bẹ́ẹ̀. Ẹlòmíì tẹ́ fẹ́ kí wọ́n sọ̀rọ̀ kú sọ́dọ̀ rẹ̀, ọwá fẹ́ ọkọ̀ dandan ni kú. Lèmi fi máa ń lọ ọmọ mọ́ bọ̀ ní gbogbo ìgbà ní mú gbá ẹ̀yà mi, ọwárìrì a máa mú mi pé bímọ̀ràn tí ọjọ́ ń àyà ajá mi, wàláhì bímọ̀ràn tí ikú ẹrù àbà mi. Àní bímọ̀ràn tí ọjọ́ ń àyà ajá mi, wàláhì bímọ̀ràn tí ikú ẹrù àbà mi. Lọ́jọ́ tí ó ké mi nìkan nínú sáré mi, lọ́jọ́ tí ó ké mi nìkan nínú sáré mi, bímọ̀ràn tí ọjọ́ ń àyà ajá mi, kò sígbà tí kìí bá mi lẹ́rù. Nítorí ọjọ́ tí ọjọ́ bá pé tí ń bá dàbẹ̀gbé tí mo di ẹgbẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ gẹ́gẹ́ òdinú sáré. Nítorí àfáà àtijọ́ yẹ wá wípé labudda min yawmin tasiru ila al-qabri, kò sí tàbí ṣùgbọ́n ìjọ kan bọ̀ ilẹ̀ ọmọ tí ò ní ṣùgbà wa máa àdì àbẹ̀gbé wọn ni ẹgbẹ́ jẹ́jẹ́ ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó kọ́ parẹ́ ńjọ́ náà. Wọn ní pé Ibrahima kọ́nà wọn ní pé ìkúyẹ́ ikú tí ń bẹ lára ó kọ́ ni wọn wá ní pé òkúdà ni wọ́n máa béèrè. Ọfẹ́ ọkọ̀ yọ padà rí bẹ́ẹ̀, ó kọ tí ó gbẹ̀yìn náà ni àwọn àfáà bá wá dé, àwọn ìmáàmù dé, ilẹ̀ ti rọ́, wọn ni ẹ bá wà gbókù jáde kákírun sókù lára àbẹ́ẹ̀ tí múra fókù ni èmi nu ìwọ náà nu. Yọ padà wá rí bẹ́ẹ̀ àwa di àbẹ̀gbé ẹgbẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹgbẹ́ jẹ́jẹ́ gẹ́gẹ́ ó dínú sáré. Kí n wọlé láti ibẹ̀, ìgbà fẹ́ fi òkú lé pàlàpàlà sáré, ǹjẹ́ mọ kí là ń wí? Gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa gbókù sí kò tó ń tẹ́, ẹ dákun ẹ lọ kọ́kẹ́ ẹ̀mọ́ ẹ̀yin ọmọ òkú yìí náà ẹ mọ̀ ẹ́ ọmọ oníbàbá yín bẹ̀láyé ìyá yín bẹ̀láyé ọmọ òkú lè mi wẹ̀ náà ọgbọ́ èmi pẹ̀lú rẹ̀ ọmọ òkú lè wá ṣàǹgbọ́nà gọ́ló wí bẹ́ẹ̀ ọmọ òkú ni wá. Ìjọba bá ń lọ àbí ìyá bá ń lọ tá a fẹ́ gbé wọn tá a fi hà ọ̀tún wọn lé pàlàpàlà sáré, kí l'Ànábì Muhammad ni a máa wí ẹ mọ̀ ẹ gbọ́ nísìn. Òun náà ni bismillahi wa ala sunnati rasulillahi, bismillahi wa ala sunnati rasulillahi. Gbogbo ẹ̀yin ọmọ ìyá mi káàkiri orílẹ̀-èdè àgbáyé tẹ́ ń béèrè wípé ọyà á máa sọ Yorùbá rẹ̀, á máa mú wálẹ̀ kọ̀ọ̀kan ní ànílẹ̀ láǹfààní àti máa mú gbogbo ẹ̀ wá sàn pé ń tọ́ lásìkò ní wákàtí péréte náà ni. Tọ́ bismillahi wa ala sunnati rasulillah, ìtumọ̀ eléyìí ni pé pẹ̀lú orúkọ Ọlọ́run àti ìlànà òṣèlú Muhammad la fi ń fi ha òkú yìí ọ̀tún rẹ̀ yìí la fi ń lé pàlàpàlà sàárè
kò jù báwọn náà lọ. Mo kí gbogbo ẹ̀yin bàbá, gbogbo ẹ̀yin ìyá, gbogbo ẹ̀yin àlùfáà wa jàǹkẹ̀ mo kí yín o látọ̀dọ̀ dókítà àgbà nílé ní markaz umma, markaz ńlá, markaz àgbà ìyá gbogbo marakiz ní orílẹ̀-èdè àti orílẹ̀-èdè bòmí. Mo kí bàbá wa Dr. Abdulhamid Shitu Thani, bàbá akin ọlọ́wọ́n bá ṣe yín pẹ̀lẹ́pẹ̀lẹ́, ọgbà ilé ẹ̀kọ́ náà yóò tún gbòòrò jù bẹ́ẹ̀ lọ. Mo kí bàbá wa kéwé ń bẹ̀ wọn, bàbá wa bẹ̀ làwọ̀ fíkárí gbogbo ìjà àfa ń bẹ̀ yányá. Àwọn sọ̀kalẹ̀ sọ́dọ̀ Dr. Abdulrahim Shitu Thani tí mo fi ọwọ́ àti àpọ́nlé dákọ̀ tí yín náà ẹ kú iṣẹ́, kò ní sun yín, kò ní rẹ̀ yín, àkàndó ní mú yín lọ́wọ́ o. Bẹ́ẹ̀ náà ni mo wá kí gbogbo ìjà àfa lórí ètò wa Sunna TV Yorùbá yìí. Sẹ́mi gbọ́ ọmọ kéwú lèmi, n ò ní yé kéwú tí ń fi kó láyé, ọmọ kéwú náà ni mí. Gbogbo ẹ̀yin àlùfáà wa, gbogbo ẹ̀yin àjíǹrí bàmbàmà, gbogbo jankan, gbogbo bamba, gbogbo hẹrìmà afá tí ń wá sórí ètò yìí, akín kò sẹ́sàn kan tẹ́nìkan lè sẹ́yìn bí kì í bá sọ Ọlọ́run lọ́ba ẹ̀san. Jazal àwòfá ń bẹ lọ́dọ̀ ọba mi tí ó sẹ́yìn ẹ̀gbọ́ ẹjẹ́ àjọ gbẹ́mi sọ́dọ̀ Ọlọ́run, kọ́lọ̀n jẹ́ àjọ bámbi ó ti lérè níwájú Ọlọ́run, kọ́lọ̀n mẹ́wàá dáàlù wà láyà kọ́mọ̀pọ̀ wọn ọ̀ràn wa ń sẹ́jọ́ abá pàdé. Máa kí àwọn bàbá wa lọ mọ́lẹ̀ gbàgbé bàbá wa olóògbé Alhaj Saifuddin Zakariyau àríkọ́ṣe super kẹlẹ́lẹ́ orílẹ̀-èdè Benin nílùú Porto Novo fi lọ dé Àjára. Ọlọ́run jẹ́ kí a mọ̀ dá fún bàbá àti gbogbo ọ̀nà tí agbàtà fi lókun ń bẹ àti gbogbo ọ̀nà tẹ́nì kọ̀ọ̀kan wá náà fi lókun lọ́rùn. Wọ́n wá kí àwọn ọmọ tí wọ́n gbéṣẹ́ yìí lọ́wọ́, akínyìn o, kò ní so yín, kò ní rẹ̀ yín, àṣetánì ò ní wọ̀ yín lẹ́wù, ìjọra ẹni lójú kò ní dọ́dọ̀ yín. Ẹ máa ṣe gàba, ẹ máa tẹ̀síwájú, kọ́ máa sun yín, kọ́ máa rẹ̀ yín. Ẹ tún máa pọ̀ sí nídìí iṣẹ́ yìí, ẹ tún máa lékún bẹ́ẹ̀, ẹ máa tẹ̀síwájú. Àwa yín àjọba bí ó ti lérè níwájú Ọlọ́run, nítorí ntọ́lọ́run bùn ẹ̀yin lẹ̀ náà, ntọ́ ń bà wá náà lánàá yìí. Ẹ̀gbọ́n àwọn tápà wọ́n ní iná ń ṣe nọ́mbà ìwà náà ń hù náà ń kàn. Ẹ máa tẹ̀síwájú báwọn pẹ̀lú ògo Ọlọ́run tó bá dọjọ́ àlùkìyámà àní wọ́ra wa ti ń bí àti gbẹ̀san ọlá ìpè méjì Ọlọ́run. Ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn Islam, ètò àmúwá lónìí ọ̀faramọ́ ìrun torí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́sáàsì wa káàkiri àgbáyé mi mọ̀ ń gbà mọ̀ ń lákìísí kìíní léyìí tí ó dáa. Ìdínú tí ń bá ń lọ ìtumọ̀ padà wá lórí ẹ̀, tí ń bá ń lọ ìtumọ̀ padà wá lórí ẹ̀. Àti wípé àná Muhammad fi ìrun wákàtí márààrún ó fi wé ìṣàn odò kan tọ́sàn gbẹnu ọ̀nà ilé ẹni kọ̀ọ̀kan wa. Àná Muhammad ní sọ bẹ́ẹ̀ fáwọn sàhábà o. Ó ní ẹ̀rí kí odò kan kọ́sàn gbẹnu ọ̀nà ilé ọ̀kọ̀ọ̀kan yín ẹ̀yin sàhábà mi, tẹ́ wá di alúwẹ̀ẹ́ tẹ́ ń wẹ̀nu odò náà lẹ́ẹ̀márùn lójúmọ́. Ǹjẹ́ ẹ̀gbin kan tún lè kù lára arúfẹ́ ẹni tí ń wẹ̀nu odò ní lẹ́ẹ̀márùn lójúmọ́ bí? Wọ́n ní rárá, yọ́ mọ́ fínífíní ni. Alámọ̀ọ́mọ́ ni tóun wí ni pé àpèjúwe tóun ń bò yín òun náà ni ìrun wákàtí márààrún táǹkì lójoojúmọ́. Ọlọ́kọ̀ àfáà bóòlẹ̀ yín ti ń kírun, ọlọ́kọ̀ aláàjì bóòlẹ̀ yín náà ti ń kírun. Ẹ lọ Mọ́kà ẹ dé náà ìrun ọjọ́ nǹkan lọ́dọ̀ yín, ẹ sì rí bá ti ṣe Mọ́kà tẹ́gbẹ́ ìrun wákàtí márààrún yìí náà ni. Tòun ti bẹ́ẹ̀ ẹ̀ ń fi ìrun ráre. Ẹ̀yin àfáà wa náà mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run, bẹ́ẹ̀ bá ń sòde tásìkò òrùn bá tó ẹ dákun ẹ stop ń tẹ̀ ń ṣe àbí kẹ́ ẹ tẹ pọ́ọ̀sì fún ẹ fún ní pọ́ọ̀sì ẹ lọ kírun náà, nítorí Ọlọ́run fàsìkò sírun. Ṣùgbọ́n ìgbà náà làwọn ìmọ̀ ọmọ jáde nígbà ìrun lásìkò tó bẹ̀rẹ̀ ọláàrin ó ní parí. Àwa tá a kéwù yìí nǹkan bówó làwa ó ti mọ̀ ọ́. Ìbéèrè ni àwa tá a mọ̀ nkẹ́kẹ́ yìí bówó làwa ó ti mọ̀ ń tẹ̀ ń wíhùn. Ń táwa mọ̀ ní pé tásìkò òun bá ti tó àwọn bàbá wọn ni ọmọ olóhùn bẹ́ẹ̀ lọ́ọ́ pẹ̀rún à ń kọjá sí mọ́sálásí láti lọ́ọ́ kírun nù. Kí ló wá dé lónìí táwọn rárun láre? Ẹ wọ àwọn bàbá àlùbáríkà lánàá, ǹjẹ́ ẹ bá nù wọn pàdé tí wọ́n ṣe òde kan kọlù run rí? Wallahi alazim, gbogbo àwọn bàbá tí mo gbọ́dọ̀ wọn láyé wọ́n yí fi ìrun ráre. Gbogbo àwọn àfáà gbàgbàgbàgbà nì, gbogbo àwọn bàbá àlùbáríkà nì wọ́n yí fi ìrun ráre. Kọ́dà àwọn ìyá àlùbáríkà nínú ilé àwọn ní àtúmọ̀ nà wá nítorí ìrun. Bóò làwa tò ní ti rí? Ọkọ ti jí ó ti lọ, kọ̀mọ́ báwo làwọn ọmọ ti kírun? Ìyàwó náà ti jí ó ti lọ, kó àjàpá tiẹ̀ náà, kọ̀mọ́ báwo làwọn ọmọ ti kírun? Yọ́ mọ̀ dọ̀rùn sí wa lọ́rùn lálùkìyámà. Àmọ́ kábàámọ̀ tá a bá déwájú Ọlọ́run.
ẹjá lọ lórí ọ̀rọ̀ ọ̀run. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní sallu kama ra'aytumuni usalli, ó ní ẹ kírun gẹ́lẹ́ bẹ́ẹ̀ ti rí mi Ànábì bí mo ṣe ń kí. Bóòlà náà Muhammad ti ń kírun, bóòlà wá ti ń kí lónìí. Àwọn àdìkárù wo lọ́rọ̀ ma sẹ́mọ̀ pé àdìkárù ní ètò yí dálé lórí invocation ṣe prophetic lẹ́ pé yọmọ yẹ́yìn alákọ̀wé. Alẹ́ àdìkárù an-nabawiyya yìí ọwà ń bè ìrún náà sáàmà lọ aláṣẹ rí náà wọ́lọ́pàá àwọn àfáwà ni wọ́n ń kọ́ wa láwọn kìíní lórí ètò yìí ẹ má jẹ́ ń lọ bẹ̀ ẹ ti mà lọ aláṣẹ ọya afẹ́ kírun nígbà ṣe Allahu akbaru alákọ̀ọ́kọ́ ta mọ̀ ní takbiratul ihram báyìí yálà kọ́ wa sí báyìí àbí àdálẹ̀ méjèèjì lọ́lọ́ o tọ́ kí là wí náà kó tó ti pé á bẹ̀rẹ̀ sí ní ka Fatiha ẹ jẹ́ mú ìtó kéré mẹ́wàá òun náà ni subhanaka allahumma wa bihamdika wa tabaraka ismuka wa ta'ala jadduka wa la ilaha ghayruka sẹ́ẹ̀mọ́ alájá sẹ́ẹ̀mọ́ alájì sẹ́yìn náà mọ́ olóòkọ̀ àfá ẹ̀yìn máa ṣùgbọ́n ẹ̀ kákún àbí wọ́n pè náà súnà náà Muhammad ni ẹ̀dàkùn bóò láàṣẹ yọ súnà kó lára ẹ̀sìn yìí kò ṣeéṣe ọlọ́run ní gbogbo ní bá ti tẹ̀lé oúnjẹ ńlá Muhammad ó tẹ̀lé ohun ọlọ́run gbólóhùn yìí òun ni kọ́kọ́rọ́ ta fi sírun lẹ́yìn kábára alákọ̀ọ́kọ́ nì naam ẹjẹ́ tún wílẹ̀ kan sí subhanaka allahumma wa bihamdika wa tabaraka ismuka ẹ̀fọ́ríyìmí wa tabaraka ismuka wa ta'ala jadduka wa la ilaha ghayruka lẹ́yìn náà lọ́wọ́ kan bismillahir rahmanir rahim lábẹ̀rẹ̀ sí ní ka Fatiha ẹlòmínà ọmọ Fatiha dáadáa o alhamdulillahi rabbil alamin òun là ń pè ń Fatiha òun náà tún ni ya tírà Ummul Kitab ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam tá bá ka Fatiha bù sí a ka súra tó bá wùwá tọ́rọ̀ wá lọ́rùn àbí àyà lẹ́yìn náà Allahu akbar alọ́rùkú àtẹkọ̀kọ̀rọ̀ níwájú Ọlọ́run tá bá rùkú kí là ń wí mẹ́ subhana rabbi al-azim àbí subhana rabbi al-azim èyí tẹ́ bá wínú méjèèjì lọ́lọ́ tẹ́ bá wí gbólóhùn ní lẹ́ẹ̀mẹ́ta subhana rabbi al-azim ẹ̀tún wá fi kún subbuhu kuddusu rabbul malaikati war ruh subbuhu kuddusu rabbul malaikati war ruh àwí ohun náà èyí nígbàtà wà ní rùkú ta tẹ̀kọ̀kọ̀rọ̀ fọ́lọ́n wàyí ò nígbàtí a nàró padà tàwí gbólóhùn sami Allahu liman hamida bó sì jẹ́ tàwọn bàbá tàà bá lọ́dọ̀ wọn sami Allahu liman hamidahu rabbana wa lakal hamdu ní ìnàró ní hamdan kathiran tayyiban mubarakan fihi lẹ́yìn lẹ́yìn náà nǹkan mí tukun o àmọ́ tí n bá ń kó pọ̀ nísìn yọ́ ma pọ̀ lójú ẹlòmí pé hey gbogbo lẹ́yìn náà lára àrùn láàfimọ̀ pé ìrun á máa kẹ́kọ̀ọ́ ń pa rẹ̀ lójoojúmọ́ ni àti màákí èmi náà mẹ́mbẹ̀yìn tí màákí bẹ́ẹ̀ ni èmi náà wà mẹ́ ìgbà nàrókò nírùkú sẹ́ sami Allahu liman hamida rabbana wa lakal hamdu hamdan kathiran tayyiban mubarakan fihi nǹkan mìkún ẹjẹ́ ń jù fẹ́rẹ́rẹ́ subhanaka allahumma wa bihamdika allahumma ghfirli wallahi látọ̀dọ̀ annabi Muhammad sallallahu alaihi wasallam subhanaka allahumma wa bihamdika allahumma ghfirli ọwà ń bẹ́ẹ̀ báyìí tí mọ̀ yún ni ẹsà máa bàbọ̀ níbi sami Allahu liman hamidahu rabbana wa lakal hamdu hamdan kathiran tayyiban mubarakan fihi ẹ máa darú bẹ̀rẹ̀ ṣùgbọ́n kọ́ máa wà lẹ́mìí pé ẹ fẹ́ kọ́tọ̀ hún náà nítorí pé ìmọ̀lọ́lá dín ní ọgbọ́n ògbé wàyí o afẹ́ lọ forí kanlẹ̀
tá bá forí kanlẹ̀ tá mà ní sùjádà ní sùjádà wà ní kí là wí ń bẹ̀ kìí ṣe kẹ́ máa jẹ́nu mìsìmìsìmìsìmìsì ẹlòmíì la ilaha illallah la ilaha illallah ní wí ń bẹ̀ irọ́ ni kò rí bẹ́ẹ̀ subhana rabbiyal a'la subhana rabbiyal a'la láwí ní forí kanlẹ̀ nínú òrùn olóko àfá tàbá wí lẹ́mẹ̀ẹ́ta ó dìpẹ́ndì lórí bí ìmáàmù tí ń fi wá kínú bá ṣe pẹ́ lẹ́yìn náà ń ta fikún ti rùkú náà á fikún ti sùjádà yìí náà pé subuhu kudusu rabbul malaikati war ruh subuhu kudusu rabbul malaikati war ruh á fikún bẹ̀ náà wàyí agbórí kò ń forí kanlẹ̀ àjòkó Allahu akbaru náà ni ẹlòmí ọmọ yẹ Allahu akbaru tí ń bẹ lórí rákà kan nínú ìrun ẹjẹ́ ìyà ń bẹ̀ kájọ wò Allahu akbaru tàlá kọ́kọ́ tàà mọ̀ ní takbiratul ihram ó lè lọ báyìí ó lè lọ báyìí ó lè lọ báyìí tọ́ kásẹ̀yìn lọ́lá kọ́kọ́ Allahu akbaru tàà fi lọ rùkú ó di méjì anàró kò sálàwà akbaru ń bẹ̀ wọ́n sì mistake a lọ forí kanlẹ̀ alákọ̀ọ́kọ́ ni Allahu akbaru ó di mẹ́ta agbóríkò ń forí kanlẹ̀ àjòkó ráńpẹ́ nì ìjòkó kó tó di gbá forí kanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó di mẹ́rin a tún forí kanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì tàbí sùjádà méjì níbẹ̀ lórí rákà kan ó di márùn tí ń já sí wípé lórí rákà kan á rí Allahu akbaru márùn èyí tá a fẹ́ fà fi dìde náà ró lọ sórí rákà ẹlẹ́ẹ̀kejì nì òun ó máa dúró ní dúró tí bí ta fẹ́ máa bábọ̀ rákà ẹlẹ́ẹ̀kejì nì tó tọ́ bá kàyùn nùmọ̀ mẹ́fà lọ́wọ́ máa kà ẹ̀rí ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam ìyá Allahu akbaru tí ń bẹ lórí rákà kan nù nígbà agbóríkò ń forí kanlẹ̀ nì mashallah nígbà agbóríkò ń forí kanlẹ̀ nì tá a jòkó kí là wí mẹ́ rabbi ghfirli warhamni ó jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kí n má ti jẹ́ ọ̀pọ̀ ní ìsìn àbí bẹ́ẹ̀ kọ́ Allahumma lẹ́yìn fẹ́ lò Allahumma ghfirli Allahumma arhamni Allahumma ghfirli Allahumma arhamni bẹ́ẹ̀ sì fẹ́ lò rabbi náà Allah rabbi ghfirli warhamni bó sì gbé wá ní rabbi ghfirli warhamni wa'afini warzuqni wajburni wahdini warfa'ni tó bá mọ̀ bismillah tó bá mọ̀ gbólóhùn méjì ni rabbi ghfirli warhamni ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam ìmọ̀lọ́làdí ni ọgbọ́n ògbé lábàlẹ̀ azkaru láwá o ẹ má gbàgbé o al-azkaru an-nabawiyya ibẹ̀ náà láwá àwọn azkaru tọrọ mọ́rún tánkílà yẹnà rẹ̀ fún ara wa a lọ forí kanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì Allahu akbar a tún wí subhana rabbiyal a'la subhana rabbiyal a'la lẹ́ẹ̀mẹ́ta a tún fi kún subuhu kudusu rabbul malaikati war ruh ẹjẹ́ agbìyànjú ká máa bí mo ti ń wí nísìn àjèjì tuntun ní ọmọ jẹ́ létí ẹlòmí pé ṣe gbélé wà lára rún wallahi wà ń bẹ ọ̀pọ̀ wa náà láàmọ́ lánàá ńgbà sì mọ́ yìí àfi ká lò ó látọ̀dọ̀ náà Muhammad ni sallallahu alaihi wasallam ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam bírun ti lọ́nu bá ti sẹ́nu tó bá di rákà ẹlẹ́ẹ̀kejì tá a ṣe bẹ́ẹ̀ àwa jókòó lẹ́yìn náà ìjókòó kan bẹ níbi rákà alákọ̀ọ́kọ́ ká tó nàró lọ sórí rákà ẹlẹ́ẹ̀kejì tí ọ̀pọ̀lọpọ̀ wa aṣàfẹ́kù rẹ̀ nínú àwọn ọ̀run wa táǹkì ó sì wà lọ́dọ̀ náà Muhammad sallallahu alaihi wasallam àwọn afọ́ àwọn jáàmà wípé òun ni wọ́n pè ní jalsatul istirah ìjókòó ìsinmi ráńpẹ́ ìjókòó ní wà ní nígbà tí ẹ forí kanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì tẹ́ ẹ fẹ́ wá gbórí kò ń forí kanlẹ̀ tẹ́ ẹ fi nàró lọ sórí rákà ẹlẹ́ẹ̀kejì nì ẹ jókòó ráńpẹ́ náà kẹ́ tó dìde nàró yányá sọ́wọ́ lára àrùn tí fc tí ọba sí ń bẹ̀ fc tó mú lérò pé kí n rẹ̀ ń gbẹ́ díẹ̀ náà kó tó di wípé wọ́n tún máa tẹ̀síwájú wọ́n máa ṣe gàba ìmàlọ́làdí ní ọgbọ́n ògbé o ìrántí ọlọ́run náà ni ẹjá ní ìyá bàbá ìrántí ọlọ́run náà ni ẹjá ní alfa àtọmọ kéwú ìrántí ọlọ́run náà ni ẹjá ní alhaji alhaja ìrántí ọlọ́run náà ni ẹjá ní ìmáàmù ladani àwa jàmá ìrántí ọlọ́run náà ni ẹjá ní àǹtí bùrọ̀dáwà ìrántí ọlọ́run náà ni ẹjá ní bá lówó bá ní ká ṣe sùúrù bá bímọ bá òbí ká ṣe sùúrù àní bá kọ́lé
bá a kọ́ ká ṣe sùúrù ìrántí ọlọ́run náà ní ẹja ní subhanallah wa bihamdihi subhanallahil azim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV, níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV, ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí. Gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin, ẹ jẹ́ ká máa wo Sunna TV, ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna. Ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. Ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa Sunna. Subhanallahi wa bihamdihi subhanallahil azim. Subhanallahi wa bihamdihi subhanallahil azim. Subhanallahi wa bihamdihi adada khalqihi wa rida nafsihi wa zinata arshihi wa midada kalimatihi. Tó a sì ń ṣe gaba báyìí ní abala al-adhkaru an-nabawiyya èyí tí a ń bá bọ̀ lórí ọ̀rọ̀ àwọn adhkaru tọrọ márùn wákàtí márùn tàǹkì sẹ́ẹ̀mọ́ bí a bá dé ìforíkanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ ṣeun àwa fẹ́ dìde nàró lọ sórí rákà ẹlẹ́ẹ̀kejì. Ìjókòó ráńpẹ́ kan bẹ́ẹ̀ tí wọ́n pè ní jalsatul istirah, ìjókòó ìsinmi ráńpẹ́. Àjókòó ní fẹ́rẹ́rẹ́ àwa dìde nàró lọ sórí rákà ẹlẹ́ẹ̀kejì. Àríjókòó ní níbi afẹ́ kò ní rákà alákọ̀ọ́kọ́ lọ sórí ẹlẹ́ẹ̀kejì. A tún rí níbi ìrun tó bá jẹ́ ìrun olópo mẹ́rin ni. Níbi rákà ẹlẹ́ẹ̀kẹta lọ sí orí rákà ẹlẹ́ẹ̀kẹrin a tún rí jókòó ní ńbẹ̀. Ó ti yé? Tọ́ níbi ìrun tó jẹ́ rákà méjì ni níbi rákà alákọ̀ọ́kọ́ náà láti rí ká tó lọ sórí rákà ẹlẹ́ẹ̀kejì kò jù báwọn lọ. Níbi ìrun olópo mẹ́ta níbi rákà alákọ̀ọ́kọ́ ká tó lọ sórí rákà ẹlẹ́ẹ̀kejì bíi mangribi ńbẹ̀ láti rí. Ó ti yé? Sàǹpẹ́ lórí rákà méjì á sàtáyá náà kó tó di pé á lọ nàró padà láti kí rákà kan fi kún mangribi ń tiẹ̀. Ẹlòmíì ọmọ yẹn ìrun rákà táǹkì lójúmọ́ kọ̀ mọ́. Tẹ̀lé mi ká lọ nísìnyí kájọ mú. Mo kí àwọn ọlọ́wọ́ bọ́tìnì wa, àwọn amójú ẹ̀rọ wa lójúléṣẹ́ wa Sunna TV Yorùbá, mo kí yín ẹ kú títẹ̀, máa gbé sókè máa gbé sílẹ̀ ní àkàndò ní mú yín lọ́wọ́, Ọlọ́run bá wa kún yín, ilé àtọ̀nà yín ò ní dàrú, àlọ́ àbọ̀ yín ò máa da, ẹ̀yin náà ò ní ṣe lásán, àjọba bí ó ti lérè níwájú Ọlọ́run, àmín náà ní kẹ́ ẹ máa ṣe nítorí pé àdúrà ló ń gba agbára kọ́. Ẹ̀gbọ́n àwọn Haúsá ni wọ́n lọ wọ́n bọ̀, wọ́n ní kàrémí ń gòrò yá bí bàbá ń dùsì. Obì kékeré ọ̀sàgbà òkúta ńlá, ìtumọ̀ tí wọ́n sọ fún wa ni pé àdúrà sàn jẹ́ pé lọ wọ́n ṣàdúrà ọ̀sàmí kí wọ́n wọ́n ọ lè pè nísìn ṣé o lè gbá o lè tẹ́rí sí o tó bẹ́ẹ̀. Ọlọ́run kó ṣe wá lálàdúà kó sì má ṣe wá lálàdúà sáà kó ṣe wá lóní gbígbàdúà àmín. Nam ọmọ ẹ̀yà mi nínú ẹ̀sìn Islam, mo ní ẹjẹ́ àjọ wo rákà ìrun táǹkì lójúmọ́ sọ pé bí mo ti yà tí mo fi ṣàdúrà fáwọn amójú ẹ̀rọ nu rákà ìrun táǹkì lójúmọ́ gbogbo ẹ̀yin bàbá àlùbáríkà tẹ́ ń láǹfààní àti máa wò mí mo kí yín o. Wọ́n yá àlùbáríkà tẹ́ ń láǹfààní àti máa wò mí bó yá àǹtí mi àyín bọ́rọ́dà mi náà lórílẹ̀-èdè àti lórílẹ̀-èdè bòmí lágbàáyé mo kí yín o. Ẹ kú sí Ọlọ́run ọba ẹ̀san yóò san gbogbo wa lẹ́san olóore. Ẹ̀yin tẹ́ ń pè tẹ́ ń ṣàdúrà náà mo kẹ́yìn náà Ọlọ́run ọba gbàdúrà tìyín náà bẹ́ẹ̀ tí ń fẹ́ orí yóò dáa jù bẹ́ẹ̀ lọ. Naam, rákà mélòó nínú táǹkì lójúmọ́? Ìrun àsùbá rákà méjì. Ìrun àyílà sọ́látù zuhuri, àsùbá ní sọ́látù subuh, òun ni rákà méjì. Sọ́látù zuhuri ìrun àyílà, òun ni rákà mẹ́rin. Mẹ́rin bàbá méjì ó di mélòó? Ó di mẹ́fà. Sọ́látù al-asri, táwọn pè ní ìrun àlásàrì nì, rákà mẹ́rin lòun náà. Mẹ́rin ní bá mẹ́fà tọ̀hún ó di mẹ́wàá. Sọ́látù al-maghrib, ìrun maghrib, rákà mẹ́ta ni. Mẹ́ta bàbá mẹ́wàá ó di mélòó? Ó di mẹ́tàlá. 13, 13 ó ti yé wíyàtàn lọ́dọ̀ àwọn ọmọ ìyàwó egun mẹ́tàlá. Tọ́ Salatul Isha, ìrun ìṣá yìí rákà mélòó ni? Mẹ́rin. Tí mẹ́rin bá bá mẹ́tàlá ńkọ́ ó di mẹ́tàdínlógún 17 17 tí ọmọ jẹ́ fọ̀tọ̀nùkún àwẹ̀kọ́nù ẹ̀ṣẹ̀ wọn ọmọ ìyá mi mo yà lọ́dọ̀ tí yín náà kẹ́lẹ̀ mọ́ntàn wí ní jàrí. Rákà mẹ́tàdínlógún, mẹ́wàá àti méje, mẹ́ẹ̀ẹ́dógún àti méjì.
ó ti yé báwọn rákàrún táǹkì lójúmọ́ nù tó alẹ́ Muhammad wá gbà wá láyè pé ká gbìyànjú kí náfìlà wa táyàn lójúmọ́ ó kéré kó jẹ́ 12 náfìlà tá a máa yàn lójúmọ́ látara àwọn ọ̀run nìna kó jẹ́ 12 ẹjẹ́ a máa gbìyànjú ẹ̀ mọ́ yà ń bẹ̀ ni tó ìgbà dìde nàró lọ sórí rákà ẹlẹ́ẹ̀kejì a tún ka Suratul Fatiha ó ti yé a ka súra kan lé lórí a lọ rùkú a wíńtà wíńbẹ̀ subhana rabbiyal azim lẹ́ẹ̀mẹ́ta subuhu kudusu rabbul malaikati war ruh a tún wéhùn náà a nàró padà sami allahu liman hamida rabbana walakal hamdu hamdan kathiran tayyiban mubarakan fihi سبحانك اللهم وبحمدك اللهم اغفر لي على فريق الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى أفكون سبوه قدوس رب الملائكة والروح أما يامي أقولكم فريق لأجوكو كنتو دقبا فريق لأليكي ربي اغفر لي وارحمني أبي اللهم اغفر لي اللهم ارحمني أما يا من نínú ẹ̀sìn Islam ìmọ̀lọ́lá dín ní ọgbọ́n ògbé àwọn azikaru tọrọ márùn la mú wá fún ara wa yìí tọ́ a tún forí kan lẹ́ẹ̀kejì subhana rabbiyal a'la náà ni a fi kún subuhu quddus rabbul malaikati war ruh ọmọ ya mi nínú ẹ̀sìn Islam a wá jókòó láti ṣe at-tashahhud tààmà ní táyá àtáyá tó lọ báyìí at-tahiyyatu lillahi was-salawatu wa tayyibatu assalamu alayka ayyuhan nabiy wa rahmatullahi wa barakatuhu assalamu alayna wa ala ibadillahi salihin أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله التشهد àtáyà ibi tára kọ́kọ́ máa ń dénú kì bá jẹ́rùn olópo mẹ́rin tá kí rákà méjì ibi tátáyà ó dé níbi rákà méjì nù kì bá jẹ́rùn olópo mẹ́ta tá kí rákà méjì tá fẹ́ ṣàtáyà èyí nù àtàṣáhùd ibi tí ó dé lákọ̀ọ́kọ́ nù yàtọ̀ sí ìrun àsùbá sàgbẹ́ráka méjì náà lòun àbátáyà ní títí lọ délẹ̀ ni ó ti yé tọ́ mo lérò pé ó ti yé wa báhùn ẹ̀wọ́n rìn olópo mẹ́rin nì lórí ráka méjì alákọ̀ọ́kọ́ la máa ń ka súra kàbí àyà lé fatiha ráka méjì tó kù nì tí ó fi pé mẹ́rin nì fatiha nìkan la máa ń kà kò yọ ọ̀pọ̀lọpọ̀ wa bẹ́ẹ̀ ni kọ́dà bí mo ti wí ní sinúṣẹ́ yẹn mọ́ yẹ́lò mi àyíká súra kan lé lórí àyíká àníká àyà kankan lé lórí ó ti yé báhùn tọ́ bẹ́ẹ̀ náà ni ìrun Maghrib tá a bá ti ka Suratul Fatiha ta ka súra tọrọ wá lọ́rùn lé lórí níbi ráka méjèèjì alákọ̀ọ́kọ́ ta ṣe táyá ta dìde nàró ráka ẹlẹ́kẹta ní Fatiha nìkan láka ń bẹ̀ ó ti yé báhùn ìrun àsùbá ń tiẹ̀ níbi ráka méjèèjì láti ka Fatiha láti ka súra lé lórí kọ́dà súnà ní màmá fẹ́ ká súra tó gùn dáadáa tó ẹ wá jẹ́ ká ṣe àtáyà gbẹ̀yìn nísìn bí a máa ń bá táyà dé ká tó sálámà ẹ̀jẹ̀ mẹ́yìn náà wá lórí ètò wa al-adhkaru an-nabawiyya mo kí àwọn afáwa tí wọ́n tó ètò yìí o ọlọ́run ò ní dàlákà yìí náà rò ọlọ́run ó sì gún yín lẹ́mi lórí dáadáa ẹ̀ẹ̀ni tẹ́wọ́ná ẹ̀ẹ̀ni táràkà ẹ̀ẹ̀ni tọrọ jẹ ẹ̀ẹ̀ni fẹ́ nínàkù nínú gbèsè ayé yín ntẹ́ ń fẹ́ lóore lọ́dọ̀ ọlọ́run bá ṣe fún yín o ntẹ́ mi kọ̀ láburú ọlọ́run ó lè jìnà sí yín ayé àtàyè kò ní yí jẹ mọ́ yín lọ́wọ́ ìgbà àtàgbà kankan ò ní dàrú mọ́ yín lọ́wọ́ la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Na'am. Àtáyà tá fi bá délẹ̀ ká tó sálámà ẹ farabalẹ̀ ká jọ gbọ́. Òun náà lọ báyìí. At-tahiyyatu lillahi was-salawatu wa tayyibatu assalamu alayka ayyuhan nabiy wa rahmatullahi wa barakatuhu assalamu alayna wa ala ibadillahi salihin ashhadu
an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu. Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahima wa ala ali Ibrahima wa barik ala Muhammadin wa ala ali Muhammad kama barakta ala Ibrahima wa ala ali Ibrahima fil alamina innaka hamidun majid. Salatu Ibrahimiyya nu ọwọ́ bẹ́ẹ̀ ẹtún gbọ́ lọ́nà ẹlẹ́ẹ̀kejì. Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammadin kama sallaita ala Ibrahima wa ala ali Ibrahima innaka hamidun majid. Allahumma barik ala Muhammadin wa ala ali Muhammadin kama barakta ala Ibrahima wa ala ali Ibrahima innaka hamidun majid. Èyí tó bá wù yín nínú ọ̀nà méjèèjì. Salatu Ibrahimiyya nu tẹ́ fi tẹ̀lé ìgbà tẹ́ dé ibi wa ala ibadillahi salihina tẹ́ fi ashhadu an la ilaha illallah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu. Salatu Ibrahimiyya lẹ́ka tẹ́ bá wá kà ó wá kú wíwá ìsọ́ níbi àwọn nǹkan mẹ́rin tí Ànábì Muhammad fi bọ́ wa. Sẹ́ẹ̀mọ́ ó ẹ̀ tí mọ́ ọ̀dà ẹgbọ́ nísìn kẹfì máa kún díẹ̀díẹ̀ mẹ́rin ni ẹ lè máa mú méjì wá ná bóyá ọpọlọ tí yín kì í tètè gbé nǹkan dání ẹ mú wá méjì náà tó bá yá ẹ fi kan kún tó bá yá ẹ fi kẹrin náà kún ó rọrùn púpọ̀ díẹ̀ ni ìmọ̀lọ́lá dín ní ọgbọ́n ògbé. Ọlọ́run ní fa'arifuni qabla an ta'buduni ẹ wá mi mọ̀ kẹ́ tó lè máa sìn mí bẹ́ẹ̀ bá mọ̀ mí bó lẹ́sẹ̀ mọ̀ mí sìn ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ naam. Àtáyá ńgbà ka Salatu Ibrahimiyya bù ṣe a wá ka àdúà tá a fi ń wá sọ níbi nǹkan mẹ́rin ẹ gbọ́ dáadáa. Allahumma inni a'udhu bika min azabil qabri wa min azabi jahannama wa min fitnatil mahya wal mamati wa min fitnatil masihid dajjal. Ọ̀nà kanu ó tún wá lọ́nà mi. Allahumma inni a'udhu bika min azabil qabri wa a'udhu bika min azabi jahannama wa a'udhu bika min fitnatil mahya wal mamati wa a'udhu bika min sharri fitnatil masihid dajjal. Kódà ó tún wá lọ́nà mi ṣùgbọ́n ẹ jẹ́ n fi mọ́ láàrin òun bẹ́ẹ̀ tàbá tún láǹfààní lọ́jọ́ mi a tún ṣe gàbà. Kọ́lá nǹkan mi tún bẹ́mẹ̀ wọn wàláhì láàdín nǹkan mi tún bẹ́mẹ̀ wàláhì látọ̀dọ̀ náà Muhammad ní sallallahu alaihi wasallam. Ẹjẹ́ mú kan wákẹ́ wo nítorí pé ó súnmọ́ gbogbo ta wí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá alìbáríkà kan àwọn sáyìdá kan wọ́n ti máa wàláhì bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ kéèkéé kan wà wọ́n ti máa ó ti wà nú ọpọlọ wọn bẹ́ẹ̀ làwọn bàbá alìbáríkà wọn kan bẹ táwọn náà ti máa àwọn sísítà wa nínú Islam àwọn bọ́rọ̀dà wa nínú Islam wọ́n ti mọ̀ ṣùgbọ́n ká lọ lórí àwátá ìtì mọ̀ láfi máa mú wá lẹ́sẹẹsẹ báhùn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ dé mọ́lẹ̀ dáadáa tẹ́ bá lọ sórí Sunna TV Yorùbá lórí YouTube yín ẹ mọ̀ bá ń bẹ̀ ẹ lè dánlódù ẹ̀ kẹ́ tẹ́lẹ̀ ṣáájú ẹ̀kọ́ wà ń bẹ̀ kẹ́ mọ láǹfààní àti máa gbọ́ ẹ lè mú báírò àti pépà ńgbà náà ẹ máa kọ́lẹ̀ kódà ẹ lè rẹ́gísítà rẹ̀ sórí memory card ẹlẹ́yàrí iṣẹ́ sórí carte mémoire kẹ́ máa fi sínú àwọn kíní àwọn bútú fún yíhun ní kẹ́ máa gbọ́ dáadáa ọ̀dà púpọ̀ o ìgbà náà ẹ mọ̀ pé ẹ̀yin náà tó mọ̀ nǹkan fi kún nítorí ọlọ́mí ọmọ wo mọ́ pàdé bàbá àlùbáríkà kan jọ kan wọ́n ní ìkùyẹ sọ́ọ̀tún kọ́ wa nírun tá a ti ń kí ìyá rẹ̀ tó wọlé ọkọ mo ní wàláhì àkíd ó tọ́ ni mo ní òótọ́ lẹ sọ bàbá ṣùgbọ́n ẹ má bínú o akiramakala mo ní anakumullah mo ní bàbá ǹjẹ́ ẹ mọ̀ pé nǹkan báyìí ń bẹ ń bẹ irun wọ́n ní irun táwọn ń kí náà àbí mi mo ní kì í ṣe mi irun tẹ́ ń kí náà ni mo ní jẹ́ ẹ mọ̀ pé nǹkan báyìí ń bẹ ń bẹ wọ́n ní ìkùyẹ́ ń bolo gbé tiẹ̀ kó mo ní ọ̀dà ẹjẹ́ aká lọ ẹjẹ́ àjọ dọ́dà ní Muhammad mo wá mú wọn rìn lọ nínú kẹfíà salatu nabi
mo wá ń ṣe láwẹ́láwẹ́ àfà bàbá yìí wọ́n sì lanú lẹ̀ báyìí wọ́n lè pa ẹnu náà dé mo ní sígbà wọn ò tí kírun láti jọ ìyẹ látọdún táwọn ti ń bá bọ̀ mo ní bàbá yẹn ń kírun bẹ́ẹ̀ tí mọ́lẹ̀ fi ń kì ọlọ́run wọ́n mọ̀ gbà á àmọ́ ń gbà etí yín ti gbọ́ nísìnyí tó ti lù sí yín létí tó ti ta sí yín létí nísìnyí tẹ́ ti gbọ́ lẹ́nu mi fún ìbéèrè tẹ́ béèrè pé ṣé ìkùyà ò tún wá kọ́ wa nínú níbí mo nígbà tí gbọ́ yìí túláàsì ní fún yín kẹ́ lọ́kọ́ kẹ́ máa o ìmọ̀lọ́ládé ní ọgbọ́n ògbé wàláhì inú bàbá náà dùn wọ́n ṣàdúrà fún mi jọ náà fá mo ní wàláhì àwọn ọmọ tẹ́lẹ̀ mo ní dínú nígbà ìran wa nílé kéwú bàbá wí fún yín yóò dọ̀nà sí wa lọ́rùn lálẹ́ kìyàmà ọlọ́run ó sì jẹ́ wọ́n yà ká má bàa dẹni ìyà la fi ń wí ẹ̀rí ká má bàa ṣe kí ni ká má bàa dẹni ìyà ẹ jẹ́ ń fi kún èyí tó tẹ̀lé àwọn ìsọ níbi nǹkan mẹ́rin ni òun náà ni Allahumma inni zalamtu nafsi zulman kathiran wala yaghfiru zunuba illa anta faghfirli maghfiratan min indika warhamni innaka antal ghafurur rahim sàgbé yìí ti gùnjù ọ̀dá ó ti yá wọn tó yé nìsín kí n tún mú lẹ́ẹ̀kan sí ẹ ṣeun sàgbé mi náà ti sábà rẹ̀ ni mo fi mú wá nínú ọpọlọ ní ìṣẹ̀ṣẹ̀ máa wo tíra náà ọlápá ń lò lẹ́ẹ̀márùn lójúmọ́ yìí òun lọ́jọ́ orí báwọn ẹ gbọ́ Allahumma inni zalamtu so ti yé Allahumma inni zalamtu nafsi zulman kathiran wala yaghfiru zunuba illa anta faghfirli maghfiratan min indika warhamni innaka antal ghafurur rahim wallahi òun náà bẹ̀m̀bẹ̀ ká tó sálámà lórí ìrun sẹ́bẹ̀ ti rí pé màlọ́lá dín ní ọgbọ́n ògbé mo tún kí àwọn àfáà wa lẹ́ẹ̀kan sí tí wọ́n bùn wá ní àǹfààní ìmáàmù àdìkárù wá lórí Sunna TV Yorùbá ọlọ́run ọba ẹ̀san yọba wa san yín ní ẹ̀san olóore nítorí pé kárin kése nínú ayé là ń jàǹfààní àdìkárù nábáwí wàláhì làwàdìm mọ́fọ́lọ́hún sẹ̀rí ẹ̀rí ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam mo wí ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wípé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọjọ́ oyé wa wípé ìrun wákàtí márùn-ún dàbí kí ibùdó kan kó sàn gbẹnu ọ̀nà ilé wa kọjá sẹ́gbàgbé ká máa wá wẹ̀ ń bẹ̀ lẹ́ẹ̀márùn-ún lójúmọ́ ìjẹ́gbìn kan lè kù lára wa bí àwọn sàhábà dá Ànábì Muhammad lóhùn pé kò sẹ́gbìn kankan lára ẹ̀ńtọ̀hún yọ mọ́ fínífíní yọ mọ́ tógátógá ni ẹ̀wọ́ Ànábì wa ní àpèjúwe náà ní ìrun wákàtí márùn-ún tàǹkì ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam kọ́ sí lọ́mọ dájú pé inú ilé tí wọ́n ti ń sàzíkìrí tí wọ́n rántí Ọlọ́run tí àdìkárù ń wáyé ń bẹ̀ pẹ̀lú ilé tí wọn ò kí ń tàdìkárù kankan ń bẹ̀ ó dàbí òkú àti ààyè ni ẹ̀gbọ́ ó dàbí kí ni òkú àti ààyè wàláhì ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam gbogbo mùmínì tí bá wọ́n ń bẹ tó já sí gbé nílé tí wọn Kùránì ò kí ń dún bẹ̀ Ànábì Muhammad ní gbogbo ilé tí wọ́n bá ń ka Suratul Baqara ẹ ó ti yé àwọn bá ti máa ń wí ní Baqara Suratul Baqara ó ti yé ó sà ti yé ní tí mò ń wí Ànábì Muhammad ní gbogbo ilé tí wọ́n bá ti ń ka Suratul Baqara ní àṣetánì tòun tàwọn ọmọ ogun rẹ̀ àlìjànú ò ní súnmọ́lé náà ó ti wá rọrùn lónìí ń bẹ lórí iṣẹ́ ti yín ń bẹ lórí fóònù tó já sí wípé báǹfàní ti ń bẹ́m̀bẹ̀ láburú ń bẹ́m̀bẹ̀ o nítorí ẹlòmíì bó ti pàtàkì fóònù ó súnmọ́ kí fóònù portable kó mú wọná lọ́jọ́ gbìndé alkiyama ẹ má kọ̀ ha nítorí wípé èyí tó dá mi lójú ni wípé gbogbo ń tà ń ṣe láyé gbogbo àwòrán tá ń wọ̀n lórí fóònù gbogbo ń tà ń tẹ̀ ń bẹ̀ gbogbo mẹ́sẹ́ẹ̀jì tá ń sẹ́ndì tá ń wáyé gbogbo mẹ́sẹ́jì gbogbo mẹ́sáàjì tá ń rọ̀ṣọ́ tá ń kà tá ń wò gbogbo ẹ̀ pátá làwa náà ni wọ́n bí wá ń parẹ̀ lọ́jọ́ alkiyama ẹ má kọ̀ ha rárá wallahi alazim gbogbo àwọn vocal tá ń ṣe náà gbogbo àwọn voice message tá ń ṣe gbogbo àwọn audio tá ń ṣe gbogbo ẹlòmíì òun ò ju nǹkan dáadáa rí àwọn nǹkan jẹ́gẹ́jẹ́gán ìhòhò náà lòun fi máa ń ránṣẹ́ lórí fóònù tiẹ̀ máa fi ránṣẹ́ ọ̀rọ̀jọ́ alkiyama kò tó mà nítorí Ọlọ́run jẹ́ yé wa wípé
tó bá dal kiyama al-yawma nakhtimu ala afwahihim wa tukallimuna aydihim wa tashhadu arjuluhum bima kanu yaksibun. ọmọ ìyá mi tó bá dal kiyama ọwọ́ máa sọ̀rọ̀ ẹsẹ̀ ó máa ṣẹ̀rí. gbogbo ara tá a fọwọ́ dání ẹ lóògbà ṣe lásán ni kò lọ lásán. ẹ gbọ́ lọ́hun ni ó ní ma yalfidhu min qawlin illa ladayhi raqibun atid. àsìkò sọ̀rọ̀ kan tá a sọ láyé tó lọ sínú atẹ́gùn lásán. gbogbo ọ̀rọ̀ tá a fi ṣàwádà ni àṣẹ wọ́n dè mọ́lẹ̀. ló fi já sí pé mùsùlùmí gbọ́dọ̀ mọ kí ni ó máa wí. mùmínì òdodo tó nígbàgbọ́ nù ọgbọ́n náà Muhammad ni ẹ má bínú ẹ gbọ́ náà Muhammad ni ó ní man kana yu'minu billahi wal yawmil akhir falyakul khayran aw liyasmut. gbogbo ẹni bá nígbàgbọ́ nù ọ̀kan ṣoṣo nù Ọlọ́run tó mọ̀ wípé ọjọ́ kan ń bọ̀ tí wọ́n ń pè lọ́jọ́ al-kiyama àbí ọjọ́ kan ń bẹ ó ti wà kèétí ìdé ni ó ti wà. tó mọ̀ pé ọjọ́ kan ń bẹ tá ń pè lọ́jọ́ al-kiyama tó nígbàgbọ́ nù ọjọ́ náà ó nígbàgbọ́ nù àjínde falyakul khayran aw liyasmut. tí ó bá lanu sọ̀rọ̀ kó sọ ń tó dáa jáde lẹ́nu rẹ̀ àbí kó dákẹ́. tí ó bá mọ̀ tí ó wí iná ká pa ẹnu rẹ̀ dé jẹ́jẹ́ o. ń dá sí wípé kò sí kinní kan tá a sọ tó lọ sínú atẹ́gùn lásán tí wọ́n àdé mọ́lẹ̀. kò sí jẹ́sì kan tá a ṣe Ọlọ́run kó ṣàánú wa lórí fóònù. gbogbo ọ̀fẹ́ rìsífù kọ́ọ̀lù àlè rẹ̀ ìyẹn ìyàwó ọ̀sáré kò lẹ́gbẹ̀ẹ́ baálé rẹ̀ ọ̀n lọ rìsífù kọ́ọ̀lù sọ̀rọ̀ pọ́ lọ sínú atẹ́gùn lásán ni wọ́n dè mọ́lẹ̀. ìwọ náà ẹ̀yìn ọlọ́kọ̀ àfáà ìwọ náà fẹ́ rìsífù kọ́ọ̀lù tọ̀hún tẹjọ́ ń gbéra yín káàkiri ọ̀sáré kò lọ́dọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ ìyàwó rẹ̀ ọbọ̀ta ẹlòmíì bọ́ọ̀kà wọ́n fi kinní kan ránṣẹ́ ń jò ní ó ti fẹ́ tọ́dún bíi 8 ní ìsìn eléyìí ń nì kíní ń ṣe ọ̀hún tọ́lẹ́ẹ̀tì fóònù rẹ̀ wá dún ńgbà ògbúrò fóònù ìyàwó ẹ̀ wá ń pè pé fóònù rẹ̀ ní dún ìyàwó wá bá gbé ọ sáré pẹ̀lú omi ọṣẹ lára kó ń ká àfi gbónágẹ́nẹ́ wì ọ̀lára ẹ̀ mọ́lẹ̀ lẹ́kẹ̀ẹ́ náà lórí fóònù báyà ìwẹ̀ tí ń wẹ̀hun tọ̀hún tí wọ́n fẹ́ jọ pàdé ara wọn ní pé pé só ti kó nílé wá sáré kò rí kọ́ọ̀lù náà kò rí sífù rẹ o kò rí àpẹ́ẹ̀lì náà gbà o ó sì àfa ọ̀lára ẹ̀ mọ́lẹ̀ mọ́ mọ̀ pé yóò ṣèṣe díẹ̀ kí ni bẹ́ẹ̀ tó fi ń kánjú tó bẹ́ẹ̀ tó fi ń sáré bọ̀ torí pé fóònù rẹ̀ ń dún ní ti ń bẹ lórí fóònù ẹlòmíì kò sí fi hayé mọ́ ya ń bẹ̀ níjàre ọjọ́ wà pẹ̀lú ògùn lórí ètò àdìkárù yìí náà tí ń sọ̀rọ̀ lórí fóònù pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run. ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam àwọn àdìkárù tọrọ mọ́rùn nù pẹ̀lú ògùn Ọlọ́run tá a bá tún láǹfààní àti pàdé ìwà mú wa mo ti mú èyàn nù wárí lórí ètò yìí náà kí ni nǹkan náà àwọn àdìkìrí tà ń ṣe ń gbà bá sálámọ̀ lórí irun nítorí pé mo tún kẹ́fìn ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn mọ́sálásí bá ti ń rìnrìn àjò káàkiri ayé nì mo tún kẹ́fìn ẹ̀ tó já sí wípé àdìkárù tó bẹ̀rẹ̀ láti ibi astaghfirullah lẹ́ẹ̀mẹ́ta yìí náà asàfẹ́kù rẹ̀ láwọn mọ́sálásí mi tá a bá ti mọ̀ á mọ̀ wí fúnra wa títí àfihàn tá a bá ti mọ̀ kó wá ní ọmọ wí tiẹ̀ kó wá ní ọmọ bẹnu sàárè rẹ̀ lọ́jọ́ nígbà tí kú bá dé o kó wá ní ó sì dìde wíjọ lọ́jọ́ àlùkìyámà nítorí náà ọdọwọ́ tèmi ọdọwọ́ tìyín náà lábàlá ìdánilẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ àjíṣẹ́ ńlá Muhammad mo lérò pé ní àyín ni wọ́n ti sẹnu dèdè síbí ní ọjọ́ tòní àyín nítorí jàwíjàre kí ètò tán lẹ́nu àtùmọ̀ láǹfààní àti pàdé lọ́jọ́ mi ọjọ́ rí Ọlọ́run má ṣe yí láwìí má ṣe lágbọ́mọ fún ẹ̀yin náà gbogbo ẹ̀yin bàbá àlùbáríkà àmókíyín o gbogbo ẹ̀yin àlùbáríkà àmókíyín ní gbogbo bí yóò tẹ́ wà náà àgbáríjọ ayé àbọ̀ Ọlọ́run yóò máa dájú lórí ẹnì kọ̀ọ̀kan wa ìsìlámù ó gbé wa ààrẹ mú déwájú Ọlọ́run gbogbo àwọn aláàárẹ̀ bá wa fún wọn lálàáfíà tí wọn náà ń bẹ lágọ̀ọ́ ara wa Ọlọ́run má yọjú rẹ̀ sí wa má fi san ara wa dè wá mọ́lẹ̀ Ọlọ́run o gbogbo aláboyún ayé sàsọkalẹ̀ ayọ̀ àti ìdùnnú fún ọjọ́ kúnlẹ̀ má jẹ́ ó ṣòro bákan náà àwa tá ń gbòǹgbò ẹmọ Ọlọ́run kò fọmọ orin rántí wa má fún wa nígbà jẹ́ ń sinmi má fún wa lákòókò òbí má fún wa lọ́mọ pọ̀ bí ọ̀sán bọ́ gbogbo àwọn ìta bí kalẹ̀ wọ̀nyí mọ́ lù wọn pamọ́ wa lọ́wọ́ ìdágìrì bó mọ́jọ dá wọn mọ́ gbogbo àwọn ọmọ akẹ́kọ̀ọ́ jẹ́ wọn ṣàṣeyege tí wọ́n bá gbàwé ẹ̀rí mọ́jẹ́ wọn fi pálí yẹlé pèsè sí alálùbáríkà fún wọn wá sí wọn ní kírun fẹ̀sìn rọ̀ wọn lọ́rùn ṣe gbogbo alákírun kú mọ̀sẹ̀ alákírun fìnnú lẹ̀ mọ́yàwá ń pò kí dàmúdàbò tí sàn ní kí fèrè ọlọ́mọ gbẹ̀bẹ́ nìkan kan ojú iléeṣẹ́ wa Sunna TV mọ́jẹ̀ ò jóná láíláí mọ́jẹ̀ ò jájò rẹ̀yìn toujours en avant jamais en arrière iwájú ni kó máa lọ mọ́jẹ̀ ò padà sẹ́yìn gbogbo òṣìṣẹ́ ní àyín Ọlọ́run kó máa dáàbò rẹ̀ bò wá àlọ́ àbọ̀ wa kó máa dá bàbá ń kún lé pẹ̀lú bismillah ká máa dórí ètò pẹ̀lú alhamdulillah bàbá ti ń sọ̀kalẹ̀ lórí ètò pẹ̀lú alhamdulillah bàbá wa ń sọ̀kalẹ̀ kó lórí Sunna TV tá ń mẹ́sẹ̀ lé ọkọ̀ ni àbí masínì ni pẹ̀lú bismillah ká máa délé wa pẹ̀lú alhamdulillah ká sì máa bá àwọn ẹbí wa láyọ̀ àti ìdùnnú gbogbo yín ojú tẹ fi wò wá ò ní fọ́ o ẹ gbọ́ nǹkan kan ò ní ṣe yín kò ní ṣàwá náà
àjọ lájọṣepẹ́ lójú ọ̀nà Islam pẹ̀lú ògo Ọlọ́run. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Allahumma rabbana la tu'akhizna in nasina aw akhtana. Rabbana wa la tahmil alayna isran kama hamaltahu ala alladhina min qablina. Rabbana wa la tuhammilna ma la taqata lana bihi wa'fu anna waghfir lana وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وآخر دعوانا أن الحمد لله رب العالمين. والسلام عليكم ورحمة الله وبركاته. مع السلام وإلى اللقاء. الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. الله